Welcome. Hello, sir. Hello. Yes, I Kaleo. Yes, sir. Yes, I call you meta, sir. Ẹ ṣé bàbá wa ológun dúdú nìyẹn. Bẹ́ẹ̀ni mà, ní kí mo ní pé pè mí o. Mọ̀ mí, eégún wọn ni èèyàn mọ̀. Yes, sir. Bẹ́ẹ̀ni. Yeah. Yes, sir. Mo rí fídíò kan tẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ jáde nípa ti àwọn ọmọ bàbá Sule Suebebe àti Àgbàlá Gabriel ni mo ní kí n pè yín sí. Bẹ́ẹ̀ni. Kí ló ń ṣẹlẹ̀? Iṣẹ́ rí iṣẹ́ mọ̀ pé ní iṣẹ́ táwa ń ṣe nígboro ni pé ká dá sí nǹkan tí a bá rí pé kò tí ò bá yé aráàlú àbẹ̀ kì í dájọ́. Aṣọ sínú síbi yẹn wípé aráàlú ẹni mọ̀ràn wá pé kí ni kí wọ́n ṣe. Ìṣe pé release album jáde láti attack anybody. Ṣé ọbọ̀ tí ń sìn àwọn náà dẹ̀ ti ń get back sí mi. Àwọn tó jẹ́ èèyàn ti Àgbàlá Gabriel wọ́n ti yàn sílẹ̀ bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe rí bó ṣe lọ. Tòun òkè ẹ jẹ́ ká fún ara fífi Raymond ẹni tó bá jẹ́ àbọ̀ látọ̀dọ̀ Àgbàlá Gabriel aṣọ fọmọ Nàìjíríà. So suggestion tí kálukú bá mú wá àfiṣe pàtírì ábọ́ọ̀mù yẹn àfiṣe clear gbogbo ọ̀rọ̀ nílẹ̀. Torí kálukú náà ní oríṣiríṣi ìjà advice. Mo gbọ́ tẹ́sẹ̀ pé àwọn ṣé èwo nínú àwọn ọmọ wọn ló wá sọ ọ̀rọ̀ yẹn fún yín sà? Èmi ò tiẹ̀ mọ orúkọ ẹ̀ mi ò mọ orúkọ ẹ̀ bọ̀ nígbà tó pè mí ló sọ fún mi pé ọmọ bàbá Suebebe lòun ọkùnrin yẹn nìyẹn tó lọ́mọ bàbá Suebebe lòun ló wá explain gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pé wọ́n ti ẹ̀ fáwọn ní kankan lágbàlá Gabriel nígbà tí bàbá àwọn ti kú all these others ọ̀dọ̀dà má wọlé nígbà tí ń sọ báyìí tá a bá gbé fọmọ Nàìjíríà ló máa ń dájọ́ Nàìjíríà tá a bá gbé ọ̀rọ̀ jáde sí ìjọba àwọn èèyàn àpòjù nǹkan tí àwa ṣe nìyẹn. Torí mo wá padà pé mo padà bá Fẹ́mi sọ̀rọ̀ Fẹ́mi gan lòun ti pè yín tó jọmọ bàbá Sule Suebebe pé òun béèrè lọ́wọ́ yín wípé èwo nínú àwọn ni ó sọ fún yín torí àwọn ti ṣe meeting kò dẹ̀ sẹ́nibọ́dì nínú ọmọ bàbá Sule Suebebe tó sọ pé òun reach out sí yín. Bẹ́ẹ̀ni tó ṣe rí ẹni pé èmi wá I thought wípé bóyá dání pẹ̀sì wọn ni bóyá he was talking on behalf of àwọn ọmọ àwọn ẹgbẹ́ àti nǹkankan ló yẹ kí mi dé sí èsì. Ó yẹ ẹ̀ẹ́dẹ̀ wá béèrè orúkọ ẹ̀ àbí kẹ́ ní fóònù nọ́mbà. Mi ò mọ̀ wọ́n mi ò dẹ̀ mọ nọ́mbà wọn tó mi dẹ̀ rò pé mo lè fi ṣe nǹkan tó burú láti sọ àwọn nǹkan tí a sọ yẹn. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn bí ìbanilórúkọ ló ṣe jẹ́ fún Àgbàlá Gabriel tó ló try fún bàbá Sule Suebebe ṣẹ́yìn ò sí Nàìjíríà ń gbà yẹn ni. Wọ́n ń sọ àwọn èèyàn ń sọ but kò tí ì sí ìbanilórúkọ jẹ́ nínú ẹ̀. Nǹkan tí àwọn táwọn ṣe ìsọ́sí ni pé àwọn nǹkan báyìí ilé ẹgbẹ́ ṣe fáwọn ọmọ ìlú orí ẹ̀. Tí wọ́n bá dẹ̀ wá sọ another story àpé àsọpéjalè àlógbó wọn lọ. Mọ̀kọ́ tí mi ṣe sọ bẹ́ẹ̀ sàdáàdì mọ̀kọ́ tí mi sọ bẹ́ẹ̀ ni wípé kí ni ẹ̀yin fi ipò yẹ kágbàlá Gabriel ṣe fún àwọn ọmọ nítorí pé ńgbà tí ara bàbá yẹn ò yá bàbá yẹn ló ń pariwo pé Àgbàlá Gabriel kó jọ kó ṣàánú kó má kú Àgbàlá Gabriel ló gbé wọn tọ́jú ẹ̀ ìgbà tó dáwó fún owó tó rí wọn ní pé kọ́ lọ bá kọ́lé sékìtì bàbá yẹn sọ pé rárá bàbá Sule Suebebe ní òun ò kọ́ má kọ́lé sékìtì pé kí ó kọ́lé fóun sínú àgbàlá ń bì í fúnra rẹ̀ ló sọ fídíò yẹn dẹ̀wà máa yẹn dẹ̀ kọ́lé fún síbẹ̀ gbogbo àná láfojú àwa rí ìgbà tó dẹ̀ sí bó ṣe ń gbé lọ hospital tó ń lọ gbogbo ẹ̀ tó ń tọ́jú ẹ̀ tí wọ́n tún gba àwọn èèyàn fún tó ń tọ́jú ẹ̀ ilé tó ń sóúnjẹ fún tó èèyàn méjì ló ń tọ́jú bàbá ẹ̀ gbogbo ẹ̀ bó ṣe ń wẹ egbò gbogbo ẹ̀ náà láàrí tó ń gbé lọ hospital káàkiri ìgbà tó dẹ̀ tún kú ilé iṣẹ́ wọ́n sọ fún yín pé ilé bàbá Sule Suebebe ni wọ́n sin bàbá yẹn ilé tọ́kọ́ fún wọn pé wọ́n sin ṣé ẹ gbọ́ yẹn ṣá. mi ò tiẹ̀ wà ní àgbẹ̀. ẹ̀yin gan ìṣèwádìí ní kẹ́ tó jáde ó yẹ gbogbo ìwádìí yẹn ló yẹ kẹ́ ṣe kódà mo tún yọ sọ fún yín ìwé ilẹ̀ yẹn ọwọ́ Fẹ́mi ọmọ bàbá Sule Suebebe ọwọ́ àwọn ọmọ ní ìwé ilé yẹn wà
àwọn ló ń gbé ìtajú síbẹ̀ ibẹ̀ gan ni wọ́n dẹ̀ tún sí bàbá Súlè Suebebe sí Àgbàlá Gabriel òun gan ló ṣe òkú yẹn tó nígbà táwọn yẹn gan dé àwọn gan sọ pé báwọn ṣe tó leléyìí o kò bá kankan dé ní ọwọ́ àwọn máa yẹn náà ló tún sọ pé káwọn èèyàn kan jọ kán ràn wọ́n lọ́wọ́ tó fi ṣe òkú pé kójú má tì wọ́n gbogbo tán ní pé kán ṣe pátápátá ni máa yẹn ṣe èmi ò wá tí mo rú owó tí ẹ tí wọ́n á fi pé bóyá ó yẹ ká tún ó yẹ kán tó fáwọn nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ìgbà tí number one mi ò ní contact anybody nínú wọn but ìgbà tí mo rí pọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ náà sì wà ń bẹ̀ àwa ò ní ògbó ní ògbọ́n ń pa àwọn mọ́ọ̀t ṣùgbọ́n gbà pé tó bá sọ fún wa náà bí iṣẹ́ wo ti wá ṣe rí ni pé tí ẹ bá sọ kankan fún wa tí ẹ lọ sáàbà ní àtẹ̀fẹ́ nìyẹn nítorí jẹyìn lówó àní ìpìlẹ̀ lè àbẹ̀ ní ìpìlẹ̀ ní gbèsè ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ bá dé gbangba ẹnìyẹn náà á yọjú tó bá bẹ̀ yọjú tá a bá sọ sáìdì ẹ̀ àwọn aráàlú ló máa ń mú àgbá ìfẹ̀sáàpò sí ẹ̀ láti àná báyìí àwọn èèyàn ti mú àgbá ìtọ́wà lóríṣiríṣi tó ti ń sọ ẹgbẹ́ òkè pé kò yẹ káwọn ọmọ yẹn béèrè máa fi di sólóore ni wọ́n gbogbo ẹ̀ náà la gbọ́ tá a fẹ́ gbọ́ yẹn. nítorí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ló jẹ́ kó máa sọ pé a ti fi sólóore làwọn ọmọ yẹn bí ẹni pé wọn ò mọ̀ọ́re ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé àwọn ọmọ bàbá sọ pé àwọn fámìlì àwa wò pé àwa táwa dẹ̀dà àwọn fọ̀bà tún lè ṣèbè àwọn wò pé àwọn fámìlì wa àwọn ẹbí àwọn aráwo ni wọ́n tún fẹ́ kí ni wọ́n tún fẹ́ ká tún ṣe àwa tá a dáwó kí ni wọ́n tún fẹ́ kí wọ́n tún fẹ́ lọ́rùn kí wọ́n tún fẹ́ lọ́wọ́ wa. ọ̀rọ̀ ti clear báyìí ẹ má wọrí ìyàwó kílọ̀ ni Christmas now tí o tó bá di Monday sí o ní àwọn arígbẹ́kọ̀tà bẹ́ẹ̀ ṣe so that kó má dàbí gbà pé ìbánilórúkọ jẹ́ ní Fẹ́mi kìíní àdùgbò Fẹ́mi kejì àbẹ̀lẹ̀ sọ́ọ̀sì àwọn ọmọ yẹn síta ìdúgbò ìgbà tí ẹ̀ mórúkọ wọn àbẹ̀ a máa ṣẹ́gbẹ́ ní báyìí ló sọ báyìí nítorí olùdíṣẹ́ṣẹ̀ ṣe rí kó má lọ àmọ́ ọmọ ọlọ́mọ owó ẹ̀bà. àwọn yẹn tiẹ̀ ti gẹ́ẹ̀dì tọ́jú wọ́n ti sọ pé àwọn ọmọ ọkọ pẹ̀ wálé ti sọ̀rọ̀ pé òun ò mọ̀ Fẹ́mi lóhun ò mọ̀ àwọn ẹ̀gbọ́n wọn gbogbo pátápátá ló sọ pé àwọn ọmọ ọkọ pé àwọn òràn yín iṣẹ́ pé bolẹ̀ ti gbọ́. ìdílé tó ṣe pé mo kìí ṣe pé mo fẹ́ gbowó lọ́wọ́ mi ìdẹ̀ra lé mi ìdẹ̀ra wọn ta lé so everybody bá sọ̀rọ̀ tábà sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ ó lè ti kọjá tágbá ìjẹni ẹ̀rù pé bó ṣe máa rí pé kò rí bẹ́ẹ̀ bóyá ìrùpá àwọn ọmọ yòókù máa support tí wọ́n lè fi dìde pé àwọn ò lọ́wọ́ ń dá àwọn ò mọ̀ ń pa ẹ̀ possibility wà kẹ́ni ẹ̀ má lè jẹ́wọ́. ẹ̀bọ̀ yìí gángan fúnra yín bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀mẹ́ni ẹ̀tún ní phone number ọlọ́mọdé gbọ́dọ̀ dọ̀rọ̀ ọlọ́pàá. ọkọ̀ tó sọ lè ní ṣiṣẹ́ lé private number ló ti pè mí mo wá kéde ẹ̀ fi nọ́mbà ẹ̀ pè mí ó wá lò wá nọ́mbà pè mí but ìgbà tó wá sọ ọ̀rọ̀ yẹn tó wá sọ̀rọ̀ bàbá wọn tó sọ̀rọ̀ kìíní mo wá gbà pè mí padà. tó wá pè yín padà ẹ̀ bá wá jẹ́ kó pè yín gan kẹ́yìn tó jáde ilé ìsàn ìbáyẹn jáde. ẹ máa gbọ́ mà nítorí mi wò ni pé èmi kàn wà fún ẹ̀míṣẹ́nà nítorí pé irú ọ̀rọ̀ báyìí tó máa bẹ̀rẹ̀ ní bóyá bá àwọn Nàìjíríà bá dá sí i bóyá àwọn ará ọmọ yìí wọ́n á rí ìkẹ̀kẹ́ gbà lọ́wọ́ ẹni yìí bóyá ní tó fẹ́ fún wọn. ètò ìwọ Àgbàlá Gabriel bá tiẹ̀ máa fún wọn ní nǹkan kì í ṣe Àgbàlá Gabriel gan olówó lọ tó máa fún wọn àwọn èèyàn náà ló máa sọ wípé ẹjọ́ bá mi rán Lágbájá lọ́wọ́ gbà táwọn èèyàn yẹn náà wá tún wá gbọ́rú ọ̀rọ̀ yìí pé ìwọ̀n yìí tá àti ẹ̀ ṣe fún ọgọ́ wọn ò mọ́re wọ́n tún wá kórìíra àwọn ọmọ ìwọ̀n wá ní ṣe kankan fún wọn ni. àmà èmi á ṣe amendment yẹn tó bá di mọ́. irú amendment wo lè fẹ́ ṣe tó tún yẹ kí apologize kágbàlá Gabriel má lọ sùn yín o. ẹ má rọ àkéèké sẹ́ẹ̀sì ní mọ́ndé. ṣé ẹ máa ṣe ní láti apologize ní báyìí àbí kí lè máa ṣe. ẹ má wọlé tọ́lá di mọ́ndé yìí ẹ̀ yàtọ̀ mi. ó dásà ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ yín because inú ń bí àwọn èèyàn kan sí yín o pé bàbá ológun dúdú mo ní ẹ ti wà nídìí iṣẹ́ ti pẹ́ orúkọ yín sì ti lọ jìnnà. orin náà la ní ká ṣe wọ́n kì í ṣe tó bá kó mo fẹ́ gbowó lọ́wọ́ wọn. ó tẹ bá fẹ́ ṣe àwọn ọmọ olórí ẹ ti bá Àgbàlá Gabriel lórúkọ jẹ́ pé àwọn ẹbí àwọn ọmọ gẹ́ tó bá àwọn lórúkọ jẹ́ pé àwọn ọmọ àwọn ẹbí. òbí ìbánilórúkọ jẹ́ ní gbogbo iṣẹ́ tá a ṣe Àgbàlá Gabriel làwọn ọmọ yìí kò sàkáǹtì fáwọn àwọn àtàbẹ̀ tó dúró rò pé àmì ò jẹ́ wọ́n lówó àpé lólè àsọpó jí ohun àfẹ́fẹ́. àwọn ọmọ òwò àrùn yín pé kẹ́nikẹ́ni kan ṣàkáǹtì fáwọn. ẹ máa gbọ́ sí bó ṣe bóyá bẹ́ẹ̀ ṣe mú àìdí àwa ẹ̀ aláwọn náà tó náà mú táwọn náà tó mú àìdí àwa tó yàtọ̀ sí ti ní. ṣé bọ̀dé ṣe báyìí nígbà tí Fẹ́mi ti pè mí tí ó ti bá mi sọ̀rọ̀ tó mo ti decide pé ókè o. kí ni Fẹ́mi sọ dáadé? kí ni Fẹ́mi sọ sà?
àní ìtọ́jú pé ní sọ ó pè mí ó wá explain fún mi pé kò sí anybody ní àwọn ọmọ àwọn àbí pé tàbí tí ó sọ fún wa pé kí a bá wọn béèrè àwọn property bàbá wọn di sọdà mo bẹ̀rẹ̀ sí ìfún pé mi ò mọ owó gan tó ń bá mi sọ̀rọ̀ bọ̀tẹ́ ẹnìyẹn náà ló pè mí tí wàá sọ pé ọmọ bàbá tí òdèdè lòun ẹjọ́ sáàdẹ mọ̀ pé ẹ máa ń ṣàtúnṣe ìlú ẹjẹ bá wa pé Àgbàlá Gabriel kó tiẹ̀ fún wa ní ìkọ̀kan kó tiẹ̀ ṣe kìíní kan. yóò jẹ́ wọ́n lówó ni. èmi ò mọ kí mọ́ọ̀sì wà ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó ti sọ gbogbo àwọn nǹkan yẹn gbàgbà pé kó má wọrí àríwọ́ kan ni. so ìbúra pé bóyá dàrúdù ẹni kẹ̀kẹ́ wọ́n máa lè ṣe fún gẹ́gẹ́ bí oore ìyẹn ló jẹ́ kémi jáde. tí wọ́n bàtà rẹ̀ ti fọ́ tọ́lẹ̀ ti ṣàlàyé bó ṣe rí yẹn òkè ẹ má wọrí. àwọn àyàn kọ̀ọ̀kan ti pè mí bẹ́ẹ̀ ṣe pè mí yìí tọ́lẹ̀ ti sọ gbogbo ẹ̀dínsìn. ẹni tí ó sọ̀rọ̀ ká ní ọ̀fọ́ mílíkì mi ká ní kó tiẹ̀ ní bí kókó kò ní padà. Èyí gan ẹ ti dàgbà nínú iṣẹ́ ewì náà ju pé kẹ́nìkan wá fi fẹ́ yín tó dà tẹ́mi bá pè yín sí kálẹ̀ nìkan pè yín tó sọ pé èmi lọ́mọ bàbá súlè sí gbogbo kó tiẹ̀ má bá wọn tán kó kàn gbèrọ́ lé yín lọ́wọ́ ẹ ṣèwádìí ẹ jáde síta ẹ rí kó lágbára díẹ̀. ẹ kò bá a ti lè ṣèwádìí àmọ́ wọ́n rí bí o ṣáàlè kúrò lẹ́kọ̀ọ́ sí kí mo lọ bẹ́ẹ̀ ni mo lọ bá Àgbàlá. ẹ wàá sọ ẹmọ tó wá ṣẹlẹ̀ dáàdì next time báyẹn irú kan báyẹn ẹ bá ní pé ọ̀rọ̀ tó sọ yìí mo ti gbọ́ fún mi lẹ́fídẹ́ǹsì mẹ́rin wá then ẹni tó tiẹ̀ pè tó hide number ẹ ti mọ̀ pé irọ́ ló wá pa fún yín because kò gbé ojú ẹ̀ jáde kò fún yín lórúkọ ẹ̀ kò fún yín ní details ẹ̀ ní fact and figures. báwo ni a ṣe correction tó bá di mọ́ ni. mo dẹ̀ rí pé Fẹ́mi dẹ̀ sọ pé òun ṣàlàyé fún yín pé aláàánú àtolóore ni Àgbàlá Gabriel jẹ́ sáwọn pé kì í ṣe. ló ti lè clean fún mi ṣe. ó dà sá. ó dà sá. ó dà ó náà wá ràn yín lọ́wọ́ sá so a máa expect lọ́jọ́ Monday kó tẹ máa ṣe torí ló ń bí àwọn èèyàn. ẹ ṣe gan sá. á bí àwọn èèyàn wa ẹ ṣe gan a máa retí àtúnṣe lọ́jọ́ Monday. Yes, sir. God bless you. So dàárọ̀, sir. I told you. Alẹ́ níbí yìí ẹ máa gbọ́ tọ̀rọ̀ èmi ò ní parọ́ fún yín. Ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé ẹ pè mí wọlé jàre. Kò ní ìdí ọ̀rọ̀ mọ́. N tẹ́ fẹ́ gbọ́nà lẹ ti gbọ́ yìí. Àbí? Hello. Yàlájé. Sir. Ọ́físà tó pélé kan ló ń pè é. Ọ́físà èmi ṣé mi kò tí ì di ọ́físà wo jẹ́ tí mo ṣe ń sìn ṣé kò yẹ kẹ́ ẹ kọ́ kí mi pé kẹ́ ẹ gbà mí sọ́fíìsì yín. ìfà ẹ̀kú ṣe máa máa ń pọ̀ yín báyìí máa ń pọ̀ yín wá sí ẹ̀kọ́tà ọ̀sẹ̀ ẹ̀kọ́ lásìrò. mo ti ríṣẹ́ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́. kálẹ̀ lè ti bàbá ológun sórí live video yìí kò bá make sense because àgbàlagbà kò ń ṣe láńgbáláńgbá. ilé ní sọ pé wájú gbogbo dájú. bàbá yóò mọ̀ pa àgbóhùn sí láìfù kò mọ̀ pé láìfù ló ń wà o. ó ní investigate pé wọ́n gẹ́gẹ́ bí ẹ̀sìn ààrẹ iṣẹ́ wọn ṣe kan tó gbé kíní ẹ̀ jáde. wọ́n apologize wọn apologize mi ṣe sí lórí àwọn bàbá sóyè kan ṣù wọn yẹn. ṣe ti bọ́ ṣe máa báwo ló ṣe máa ń báyọ̀ lórúkọ jẹ́ tó máa dẹ̀ bá ẹlòmíì láyé jẹ́ ní nǹkan tí ò mọ́wọ́ tí ò gbẹ̀sẹ̀ wọ́n á dẹ̀ dìle lórí just imagine. They should sue him. Mo lè fún ọ́ndì speech ọmọ ìjọba àárín yẹn kan sue bàbá yìí wọ́n dẹ̀ sue ẹ̀bí àbí 1 billion bàbá àbí 500 million orí bàbá yẹn máa pé tọ́lá ká fún àti wọn ní Nàìjíríà ẹ̀jẹ̀ kan sue ẹ̀ kábàlá jẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ o gbogbo kan ní bíléèdì gbogbo kan ní Jésù wà Ọlọ́run dẹ̀ wà lóòótọ́ ó dẹ̀ wà láàyè ọ̀tún bá dúró tààrẹ abẹ́ ẹ̀wọ̀n tó bá wá ṣe kọ́tà àwọn tó bá wá kọ́ọ̀tì ẹ̀ bàbá yẹn máa gbóhùn ara ẹ̀ lórí afẹ́fẹ́ ẹ jọba mi kọ́ọ̀tì ẹ̀ ẹ pín ẹ ṣíàṣíàṣíà ẹ pín bàbá yẹn máa gbóhùn ẹ̀ so ẹ bá tẹ bá dẹ̀ ti rí ibi tẹ bá ti bá mi kọ́ọ̀tì ẹ fi sórí WhatsApp náà irú àwọn tó ń gbẹ́ wọn ní ìgbékúgbé yẹn náà ẹ máa bá mi sẹ́ǹdẹ̀ sáwọn náà tó bá ti sọ̀rọ̀ kan ẹ má sọ̀rọ̀ ẹ kàn ṣáà kọ́ọ̀tì ẹ kàn máa sẹ́ǹdẹ̀ sí wọn hello sir. Hello, ma. Hello, mommy. Hello, ma. Yes, mommy. God bless you, mommy. Yes, Àmín mà. Ìwà Ádámọ̀ sí o. Àmín mà. Ṣé rí pé
ọ̀rọ̀ rádaràda ni máa yẹn ń sọ lẹ́nu. Ṣé mi ò sọ fún yín tẹ́lẹ̀? ìgbà tí òun gbalé fún ṣé owó ilé láìsí ló gbà fún. owó ilé yẹn jù ibi tó ti tẹ́lẹ̀ lẹ́ni tó bá jókòó sí látọ̀ sí láyàgbé sí Èkìtì mo ti wá gbogbo àwọn dáadáa ìlú kan láti dọ́wọ́. Ẹ ṣe mà ẹ̀yin ará Èkìtì. Ẹ jọ̀ọ́ ṣé kò rí àwọn ọmọ rẹ̀ náà nígbà yẹn kó tẹ̀ bèrè ẹja ṣe mítìkì ni ká ṣe fún bàbá. Òbèrè olóòdọ́rẹ́ rẹ̀ ò bèrè àwọn ọmọ rẹ̀ o kó o mọ́mọ́ kankan o tó wá dàgbàlagbà tó wá ṣe ládàradà ẹ wo ṣe rí ibi kan Èkìtì kan láti gbọ́ á ṣe ń gbọ́ bí owó ti sọ de Èkìtì ẹ̀yà máa sọ fún Àgbàlá Gabriel enough is enough. Mo fẹ́ kọ́ fi jóná òfin ó lè yàn pé ẹ ní private kìíní olóòmọ bó àṣẹṣe wò dẹ̀ ní sọ evidence ta ní àwọn olùkọ́ ṣe béèrè ó dá Àgbàlá Gabriel ló gbọ́ wọn ní báyìí ó dédé gbórí jáde tó ọpọlọ rẹ̀ sọ ẹni pọ̀jù torí ẹ̀ dàbí àjọ máa lè ní. Ẹ má bínú mà. Òṣìṣẹ́ kì í ṣe ní báyìí ìdìbò kì í ṣe láti àgbà irú nọ́mbà ìwò ni ó dùn mí pé mi mọ nọ́mbà ẹ̀ tí bá ní nọ́mbà ẹ̀ ni. Nínú album tí wọ́n ṣe yẹn nọ́mbà ibẹ̀ mo ti kọ́ inú orin yẹn nọ́mbà wọn wà ń bẹ nọ́mbà tó wà ń bẹ ni mo kọ jáde yẹn. 080 ẹ jẹ́ n pè fún yín ẹ jẹ́ n pè kẹ́ ẹ kọ́lẹ̀ 080 ẹ máa tẹ́ bá padà wo show yẹn ẹ máa kọ́lẹ̀ tẹ́ bá padà wo ẹ rí 080 5479 5965 080 5479 5965. Ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò tẹ̀ mú làákàyè kankan dání. Bóyá àwọn wèrè ajígbọ́ wèrè arìnṣọ̀ṣọ̀ ọwọ́dà bóyá àwọn ló lọ ọ̀rọ̀ ni o. Òye wá tó. Ayé máa lé o. Ó ní làákàyè ó bá gbogbo nǹkan tó ń lọ wàá tẹ̀sí jẹ́ fún àparí nǹkan kó tó bì kan. Fún wá ṣe tó wọ́n ní làákàyè ó wá dé bó wá sọ dáadáa ó ṣe padà lọ sọ wẹ̀ ìgbà tẹ́lẹ̀ yẹn wá gbé dé ẹ̀rọ ló lè wá lọ síbi tó wà olóńdó rẹ̀ o ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣé bá ṣe ń sọ̀rọ̀ nìyẹn mélòó ló wá lọ sí arókò tẹ̀lé ọ̀rọ̀ láwọn oníṣègùn lè sọ̀rọ̀ èmi náà wọ́n lè sọ̀rọ̀ títí di ọjọ́ fún èmi sọ̀rọ̀ títí di ọjọ́ fún báwo lè yọ̀tẹ̀ ṣe ibi tó lóore. Èyí tẹ̀ ń kéwì ẹ máa ṣèwádìí o. Ṣé àmọ̀ pé tí Àgbàlá Gabriel gan ẹ̀wò ẹ̀ rò pé èmi mo bí ni torí mo tó bí lọ́mọ. Ọ̀rọ̀ rẹ̀ mi kì í fẹ́ wo kinní mọ́ ó máa ń bà mí nínú jẹ́ ni òun náà gan-an náà mà ó ti tutù dúró. Ó yẹ kó ó ti wá pọ̀ ju o. Ó ti pọ̀ ju accepted. Nígbà tí gbogbo wa bá gbọ́ láì gbàrà ẹ jẹ́ mọ̀ pé lẹ́nu ọdún mẹ́ta ní wèrè obìnrin kan ló ní ẹ̀rí nǹkan tó ṣe fún ìyá àbejì ọmọ aráyé àyàmítẹ̀ tó dá kí ló tún ṣe fún ẹ wọ́n ó nílẹ̀ sí Ìkòròdú Màmá ìyá àbíjọ ọmọ aráyé lè ara ọmọ tí ẹ̀gbọ́n pé wọ́n ló tẹ̀ wọ́n díẹ̀ ẹjọ́ kọ́ àwọn tó wà ní Àgbàlá ẹ̀kọ́ tó lọ bá wa béèrè àlàáfíà màmá yẹn kọ́ jẹ́ ká mọ̀ wọ́n ló tẹ màmá díẹ̀. Àmín. Ó ló sọ pé láyé Ìbàdàn lòún lè kọ́lé fún mo dẹ̀ mọ́nítọ̀ ètò yẹn agbọ́dáwó fún ni mo mọ́nítọ̀ ètò yẹn títí dópin máa fi sílé. Mo wá ní lẹ́ni tó jẹ́ pé ó tẹ̀ ti gbọ́ ọgá nígbà tí ọmọ sọ pé ká ní inú gbọ́ ní nǹkan kan tó ti gbọ́ wẹ̀rẹ̀ tó dábọ̀ ọmọ rẹ̀ gan ló tún fokún tó ń bẹ̀ ọmọ gan ń dùn sí ọkùnrin yẹn. Bẹ́ẹ̀ ni àwọn ló tún padà wá síbàdàn. Èmi tó kúrò àwọn ọkọ ló sọ pé kò sí ilé ìrìnkàn tó ń sọ nìyẹn pé owó ilé kò ń ràn ló owó ilé samọ́ gbọ́dọ̀ ẹni tó ń lo oògùn fún wọn yẹn ṣé ìta ni wọ́n ti máa lo oògùn ṣé ìta ni wọ́n máa gbé ká torí àìdóńgbò bí èèyàn ṣe ń ní làákàyè ṣé ìta ni wọ́n ti fẹ́ máa lo oògùn ni. Ẹ ṣe gbọ́n mà. Ó tó ọkùnrin yẹn ṣe gbogbo nǹkan tó ṣe kára ẹ̀yà ẹ̀jẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá sọ dáadáa ẹ wo Àgbàlá Gabriel kò sú ẹ. Wọ́n má jẹ́ kó dìgbà fún àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ àpàdà lẹ́yìn rẹ̀ òtórí àtúntò wọn wọn báyìí. Ẹni kó dẹ̀ ṣe nǹkan kan kí gbogbo wọn kán gbẹ́nu wọn sọ́run torí irú nọ́ọ̀sẹ̀tì wo nìyẹn. Ń lágbára tó ẹ ṣe gbọ́n mà. Ológun dúdú olórí ibú bíbó. Ẹ má ṣe pé fọlọ́gùn dúdú mọ́ ẹ má ṣe pé mọ́mí evangelist wa mọ́mí evangelist ẹ máa kọjọ́ mẹ́ta. You are so wonderful. Yes, ma. In fact, you are a mother in this. God bless you, mommy. Mo gbàdúrà fún pé àwọn ọmọ yín gbogbo ibi tó bá dé lọ́sí mama bàbá. Àmín Jésù àtàwọn tí àti gbogbo ọmọ wa. Lórúkọ Jésù ṣe o. Àmín Jésù. Ọ̀rọ̀ á máa tà fún àwọn ọmọ yín. Àmín, àmín. Èmi sọ pé lọ́jọ́ ní ojú Àgbàlá Gabriel kọ́lá lọ́rùn tó pè ní a máa dúró sí gbogbo àwọn ọmọ. Àmín Jésù, àmín àtẹ̀yìn náà. Bẹ́ẹ̀ ni yóò ní lórúkọ Jésù. Àmín. Ṣé ẹni nígbà tí mo rí ti níyẹn mo wá rẹ̀ èmi sọ fún mo ní ẹ bá wo méjèèjì mi Àgbàlá Gabriel ò lè ṣubú. Ogun yẹn ẹ̀kún ogun ni ó ṣe é ru
ó tó fẹ́ ẹgbẹ́ tán. Ológun dúdú kan ló wà bẹ́ẹ̀ àwọn kan ló wà bẹ́ẹ̀. Àwọn kan ló wà ní. Tó fi lè sẹ́kù wò mọ́ kò ní fóònù nọ́mbà kò mọ orúkọ. You dey whine me. Àwọn kan ló wà bẹ́ẹ̀. Wọ́n ti ológun dúdú ṣàṣìṣe ní pàápàá. Ó ṣe é fún òjò lọ́wọ́. Ní tí